بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو بالعرش العظيم. بسم الله الرحمن الرحيم. وإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم. كما صليت على سيدنا إبراهيم عليه الصلاة والسلام. وعلى آل سيدنا إبراهيم عليه الصلاة والسلام. في العالمين إنك حميد مجيد. آمين. اللهم بارك وزاوجوا صلى الله عليه وسلم. تنك النبي محمد صلى الله عليه وسلم. النبي تسكي tó wáyé kò sírú ẹ̀ nígbà tó wà láyé kò sírú ẹ̀ ó kúrò láyé kò tún ní sírú ẹ̀. محاسن أصنافي نبي الجنة جمة dákun tí wọn náà bá ń bẹ ní báyìí. وما كسب ó lọ́gà mi ẹ̀yà ọ̀gá tí mo wí yìí nínú ẹ̀sìn tí wá yìí mò ń wí o. sọ pé sallallahu alayhi wa sallam. وما كسبت السبك ìyá yọmọ yìí. إلا لأحمد وما كسرت السبك إلا لأحمد. ọmọ kan sọ tá a fi bẹ lọ́wọ́ ọmọ. gbogbo ọmọ là á pè lọ́mọ ọmọ sì bẹnu ọmọ. bẹ́ẹ̀ bá ń níwà níbẹ̀ ọ̀kan ní odidi ìlú kan ayé wọ́n ti dá a. وما كسرت لأحمد. bẹ́ẹ̀ bí èèyàn bá dí tí o bá tẹ̀ èèyàn kí kò wá léèyàn kankan kí lórí ìjókòó ó gbọ́dọ̀ rántí àná Muhammad. وما كسبت السبك إلا لأحمد. àmì ṣá wà láhùú wa yóò ṣáhùn. ọlọ́run ló ṣá nẹ́bì lẹ́ṣà ló sọ ní bó ti dáhùn. kò sí tọwọ́ bọ̀ bí ẹ bá ní kó òun tọwọ́ bọ̀ yóò àmọ́ náà sọnù ń bẹ̀. الله أكبر. ẹ bá yọgbọ́ ànábì dáadáa. صلى الله عليه وسلم. ọlọ́run tí tóbi fún ẹ ọlọ́run ọba. ẹ bá ń gbọ́ lóko dáadáa ni. في كل عيش wàhálì. وحالي ثم قلت أتنا. wọ́n bẹ ní ọ̀bá ní nǹkan wo kó sì wo bí ó ti ń bọ̀ wá. o ráyé aláyé wò kó o fi kẹ́kọ̀ọ́ wo bí tí wọ́n ti ń bọ̀ inú ìgbẹ́ ló ti ń bọ̀ wá. في كل عيش nǹkan sí i. وحالي ثم قلت أتنا. lẹ́yìn ọlọ́run àbọ̀lọ́run ìwọ ti sórí ní tiẹ̀. ما لا أقول ọlọ́run níjó sórí ibú. سوى الحمد لله. bẹ́ẹ̀ni ماذا أقول سوى الحمد لله. àdúgbò fún ọlọ́run ọba tí ń dára. ọba amúni apani agbéni ajuni asọni adá gbogbo àlà ní gbogbo àyè. الله أكبر. agbẹ́kànsí kan amúkanmọ́kan agbà kan lọ́wọ́ ẹnìkan ajúfẹ́ nìkan. في كل عيش وحالي ثم خطيئتنا. ọ̀yá yọmọ yìí. ماذا أقول سوى الحمد لله. ماذا أقول سوى الحمد لله. ẹgbẹ́ náà ní gbogbo àwọn àyè tí wọ́n bẹ ń kalẹ̀ yìí. أكرمكم الله الكريم. àwọn kò sí ẹ má kì í. àwọn gbòǹgbò ọ̀nà tí ń gbé ní ṣubú. orí náà orí náà
bọ́ọ̀ bá ti mọ bá ti yẹra fún wọn àfa ó balẹ̀ yányán fi kulli hali. في كل عيش وحالي ẹ̀rọ màmá ní jẹ̀ fún mi. ثم خطوتنا ọtí bàbá wa ẹni ayé pa tọ́lọ́wọ̀n pa ẹ gbọ́dọ̀ tó délé. Barrister ó ní ẹni ayé pa tí ò tiẹ̀ dáyádáyá ó yẹ kó yọ ayé ń fẹ́ pààyàn ní ìwọ ló gbọ́dọ̀. وحالي ayé máa lé oṣù síyàn wọ́n máa lé ikú síyàn wọ́n máa lé kó má rí ayé rẹ̀ lù síyàn. ثم خطوتنا àwọn sheikh wa sheikh Abdul-Lateef Salman Al-Ridwani رضي الله تعالى عنه ẹ bá ń kí ọlọ́run lára wọn. ماذا نقول bàbá mo fi ọlọ́run kí yín ojoojúmọ́ ni mo ń tọ ọ̀rọ̀ yín bíi tíra mo wá ń kí ọlọ́run lára yín ẹ disappoint ọlọ́run dọ́kan yín. سوى الحمد لله mo máa ń yọjọ́ pẹ́ púpọ̀ bá dédé bíjọ́ tí mo mọ̀ yín dédé bí mo ti bẹ́ẹ̀ ti wà nínú ọlọ́run níjọ́ náà ẹ tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ nísìnyí. ماذا نقول سوى الحمد لله mo kí yín pẹ̀lú ìgbà fún ọlọ́run. الله أكبر ẹ níṣẹ́ ọlọ́run sun yín ṣe ẹ̀yin gẹ́gẹ́ ní wàásì yìí. abẹ́ni ò bá rí ojú inú bá a fi wò kan sùn. الله أكبر ẹnìkan ṣoṣo ẹnìkan ṣoṣo ẹnìkan ṣoṣo ẹnìkan ṣoṣo. إذا أنت لم تشرب مرارا على البهاء sọmíìtà. رميت وأج الناس تصفه مساربه رميت وأج الناس تصفه مساربه dákun bá a bá mọ̀ wọ́n bọ́bá bẹ́ẹ̀ bí ẹ bá bẹ́ẹ̀ kọ́ bá ti rí ọlọ́run tá à ń bọ́ lọ́run lò wọ́n lọ́tọ̀wọ́ bọ̀ gbèsè ayé wọn wò ó wò báwo ló ti lọ. إذا لم تشرب nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ayé èèmọ̀ ni ibi abáyé dé nísìnyí èèmọ̀ tún ni. مرارا على القضاء رميت وأج الناس تصفه مساربه رميت وأج الناس تصفه مساربه ẹ máa gbé ayọ̀ kan tẹ́mi ó ṣe fún yín lónìí òun náà ní pẹ́lú ọmọdé alápàdé sábúrú. ọlọ́run jókòó tì yín báyìí ó sọra rẹ̀ mọ́ yín báyìí síbẹ̀síbẹ̀ ẹ̀ sì jí dànù. إلى الأمام olóyè ọmọ yìí. فطير لا يصيبك ما ọlọ́run bí àdáwọ̀ bá tún bẹ́ wájú nínú àkọsílẹ̀ yín ọlọ́run bá tó dé bá yín mọ́. لا يصيبك ما صاب فرعون بعد العفو والنعم ẹnìkan wà láyé tó kọjá àdáwọ̀ kò sí. أصاب فرعون بعد الله الكريم ẹ máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí gbẹ́nu mi tí ì lérí tán ọ̀rọ̀ tó pọ̀ nù mí tí wọ́n ń sọ ẹ̀yọ̀kan ní 1 million. mo ń mà nọ́ọ̀bà rẹ̀ yìí mo wá ń dà sọ́tún dà sósì kọ́lọ̀ má bàa ṣe. أصاب فرعون بعد العفو والنعم ọlọ́run ti gbé yín sókè ọlọ́run wá sọ yín di company ẹ wá ń produce àwọn ọmọ jáde àìní ṣe bẹ́ẹ̀ wọn ọlọ́run ọjọ́ tó sọ. أصاب فرعون بعد العفو والنعم Suratul Fatiha àwọn bàbá wa ń lé ni wọ́n ní. أكرمكم الله ọmọ الكريم bẹ́ẹ̀ kí nǹkan tó dá ọmọ dá sí i wọ́n wà ní tọ́ta sí i. bẹ́ẹ̀ ni táwọn wá fẹ́ sọ pé alẹ́ ẹ̀jẹ̀ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run Fatiha yìí náà ni wọ́n tún ká. wọ́n ní bàbá tí àdá jìnnà àlọ́ntàrà kí bàbá ò súnmọ́ àmọ́ bá tí àjí ó ti tó sí ní wa. Fatiha àwọn àjọ kà fún bàbá yìí. ilẹ̀ Yorùbá. àmọ́ ká tó kà mo kí í pẹ̀lú 20,000 naira. Allahu akbar. ọlọ́run yín kí yín kí ni ọmọ ajá díá fún yín lónìí. أصاب فرعون Onda. بعد العفو والنعم ọlọ́run
àwọn mùdírù wa ni Sheikh Abdul Lateef Salman. بسم الله الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Ẹni máa ń ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ rẹ bí. Wọ́n á gbà mí lákòókò mọ́. Gbohùngbohùn yìí fún ara rẹ̀ situation ni. Akramakumullah. Situation sì ni òun yìí náà fún ara rẹ̀. Gbogbo situation tí wàá kúnlẹ̀ àwa ń ṣe ní kan máa ń kébé. Akramakumullah. Sheikh Abdul Razak mo kí yẹn kú àdótì o. Ẹ kú àdótì o. Ọlọ́run ní padà lẹ́yìn. Àmín. Ọlọ́run barika Ànábì Muhammad. sallallahu alaihi wasallam. Ọlọ́run tó ṣàánú Haruna lẹ́gà Ànábì Musa. Alayhi salatu wassalam. Gbogbo wàzírù ló sórí ibú illa wàzíra Musa. Akramakumullah. Ọlọ́run wá ṣe yín lọ́wọ́ tún wọn bá a ti mọ̀ yín pọ̀ ní ẹ̀ sì dàrú. Ẹ̀ dàrú dòní. Alhamdulillah. Túmọ̀ sí pé bá ti bá yín lálejò náà ni. Insha Ẹ bá ṣe àmínà fún wọn. Àmín. Àṣà burú tọkàn fi wá bàjẹ́. Ṣé ẹ̀jẹ̀ wá súnyàn? Ọlọ́run má jò tọ́ sí yín o. Àmín. Wọ́n dàgbà òràn. Bàlàámù kì í ṣe ọmọdé. Ẹ̀rù bà Nábì náà. Fìràwọ̀ lè ṣe ọmọdé 400 years ló dà kí wọ́n tó bí Ànábì Musa. Alayhi salatu wassalam. Ó sì ja wèrè sọ́nà lọ́rùn. Aṣọ bàfírà. Ògùn kí ló kà á pẹ̀lú yìí o. Fún ìrọ̀lẹ́ àmín. Àmín. Owó 5,000 naira. Wọ́n fẹ́ yín náà lóní. Ọ̀yà ọ̀gá. أصاب فرعون بعد خير النعم. Àbá wa Jímọ̀. Jùmọ̀. Odindi ẹ̀pẹ́ tí wọ́n pè lẹ́nìkan. Odindi. Odindi ẹ̀pẹ́ tí wọ́n pè lẹ́nìkan. Àwọn dà. Jùmọ̀. Ọlọ́run tó ṣe yín ní Big Daddy original. Àmín. Wọ́n pè yín Big Daddy. Àyèmáyé ni ń gbé àga Big Daddy fún tó ṣe pé Small Daddy. Fẹ́ẹ̀kì ni bàbá. Ó tún máa gbáǹkó. Ọlọ́run wá ṣe yín ní Big Daddy dáadáa. Ọlọ́run ní yóò bàjẹ́ fún yín o. Àmín. Ọlọ́run barika Ànábì Muhammad. Àmín. Sheikh Abdul Wasi dójókòó tì yín. Ó bá mi náwó lẹ́ẹ̀kan. Ọlọ́run bá mi dúró tì yín. Àmín. La ilaha illallah. Wọ́n wá sọ fún mi pé mọ́nísìlì yìí bẹ̀rẹ̀ pé wọ́n. Àbá tó pẹ́ yín kí. Allahu akbar. Bàbá Ọlọ́run ní yóò bàjẹ́ o. Àmín. Ẹ̀rọ ọmọ kọ́. Àwọn eléyìí yóò bà yín lójú jẹ́. Wọ́n sọ yín lẹ́nu. Wọ́n sọ yín lórúkọ rẹ ni. Ọlọ́run ní yóò bàjẹ́ fẹ́ yín náà. Àmín. Ẹ bá fún bàbá náà ní 5,000 naira. Allah. Àtàwọn náà. Aṣọ bàfírà. Oyá yìí ọmọ yìí. Mo kí àwọn bàbá àwọn afọ àwọn tí wọ́n jòkó lọ́wọ́ ní yóò bàjẹ́ o. Àmín. Ẹ̀sà gbà yín bẹ̀rẹ̀ ti di ní. Ìmọ̀mọ̀ jẹ́ kí ọlọ́run ní yóò bàjẹ́. Àwọn irinṣẹ́ bàbá ìpamọ́ yìí. Irinṣẹ́ náà ní nọ́ọ̀kì. Àmín. Ìrákì. Àmín. Ó ní àwọn àfa wa tí wọ́n wà ní ẹgbẹ́ wọn. Bàbá aláṣípa ọlọ́run. Náà àlífà bàbá wa aláṣípa ọlọ́run ní yóò bàjẹ́ fún yín sí. Àmín. La ilaha illallah. Àmín. Ọlọ́run náà bí lọ́dọ̀ ọlọ́run. Ẹ ṣe wọn kú ìdíje ọlọ́run bá a san lẹ́sẹ̀ dáadáa. Àmín. La hawla wala quwwata illa billah. Ájì àrùn àwọn dà. Aṣọ bàbá yẹn. Ó kí ọkọ ẹkùn. Àmín. Àwọn ọmọ ẹni ọlọ́run àwọn ọmọ mi dáadáa ní. Aṣọ Ẹ̀sà bàbá orí ìbàjẹ́ fún ẹ̀dáadáa yìí. Àbájá lọ́wọ́ wọn. Ọlá bàbá ti àbúgbò yìí. La hawla wala quwwata. Àmín. Náà ájì àrùn ọlọ́run ní yóò bàjẹ́. Àmín. Nígbà tá a sọ̀rọ̀ mo wá ti sọ́kàn mi pé ń kò yín lówó lé mi. Allahu akbar. Ọlá ìgbà fún ìtẹ̀lé àti ìgbàgbọ́. Àwọn jèrè nu. Àbá àsọ́lé ní kí wọ́n sọ̀rọ̀ nípa ìsìnkú ọmọ mi ní yé. Ní tí mo mọ̀ ẹ́ jẹ ló gbé wà yìí. Ìbúlẹ̀ lọ yìí. Wàhálà ni odidi èdè ògbà mi láti wí. Ìgbàgbọ́, ìtẹ̀lé àti ìgbà fún. Akramakumullah. Ìtẹ̀ nípa àbúrò yín kó tó jáde láyé. Ẹ wá ń sọ̀rọ̀ ẹni èmi ní tèmi ní tètè gbà fúnṣẹ́ Ọlọ́run. Èmi á máa bá nu bàtà ẹ̀. Ọ̀rọ̀ yẹn sì kàn mí nínú pé ẹ máa bá àbúrò yín nu bàtà ẹ̀ níbi ayé dé yìí. Gbà fún ṣe Ọlọ́run. Bá mú wọn 5,000. Allahu akbar. Asaba Firauna. Asaba Firauna. Ba'da ar-raf'i wan-ni'ami. Bẹ́ẹ̀ni. Asaba Firauna ba'da
wọ́n fi ẹbí gbogbo àwọn àfáà tí wọ́n wà níkàlẹ̀ àti àwọn màmá yìí ọlọ́run ní kó bàjẹ́ fún gbogbo wa o. ọ̀dà pé àṣà mi dáadáa. wọ́n bá wọn sábẹ́ bá wọn jọ ọlọ́run jà sórí rẹ̀ dẹ́rẹ̀. ẹ̀ṣà mi dáadáa. ọ̀dà ìlàhà afa sọ́ọ́lì wò. ọmọ àlùbáríkà ni wọ́n tiẹ̀. ẹni wọ́n sọ̀rọ̀ lórí al-istiqama. tá a bá ti rí al-istiqama a gbọ́dọ̀ rí àṣírí kò kó kan àlà àmánà. ẹlòmíì dúró tí ò lóbi. Ẹnjìníà fi kún kínní ìdí ẹ̀ dákun. wàhálà kínní náà pọ̀ díẹ̀. فإن الله مطلع وعملك ما شئت فالأعمال ترتفع لا تؤتي الناس والمعروف يجحده من لا يقيم له وزنا ويرتفع الاستقامة كي يكون طلو ما يكون طلو ما تقوى ní mùsùlùmí àwọn àfáà tí wọ́n kéwú mélòó ló dúró tọ́lọ́hún mọ́ àwọn mélòó ló wà níwájú Ọlọ́hun mọ́ àbá mélòó ló lè ṣàgbọ́ wákàtí kan mọ́. ìyá tẹ́jú fún ṣé buhari tẹ̀ tó wá lójú. فإن الله مطلع لا تجزعن àwọn kálukú wa ń sa eré tí ò kán. لا تجزعن ètí wọ́n gbé lọ lọ́wọ́ bá lọ́wọ́ wa yìí. لا تجزعن níbi àìsí ìsìnkú ọmọ mi dá máa bá owó èèyàn lọ́wọ́ àfa. ọwọ́ èèyàn. لا تجزعن wọ́n bá àfa yìí. كرمكم الله àti bí èèyàn kò lè tó bá wọn. bóló ti le. nígbà táàrin ìwà àtọ́lọ́wọ́ rẹ̀ bá ti dúró líle. أكرمكم الله táàrin ìwà àtọ́lọ́wọ́ rẹ̀ ò bá bàjẹ́. ó dúró lójó ní wàhálà. لا تجزعن àwọn èèyàn ti sọnù wọn sí lójú ọ̀nà máa o. فإن الله مطلع bẹ́ẹ̀ni. وعملك ما شئت الأعمال ترتفع وعملك ما شئت فالأعمال ترتفع إن الذين قالوا ربنا الله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبصروا بالجنة التي كنتم توعدون. أنا محمد صلى الله عليه وسلم أنا مفتاح الولاية الذكر. tẹ́yà bá máa ní ìsìnkọ́mọ ibi díkìrì láti kọ́kọ́ mọ̀ azikiri wá pé yẹlẹyẹlẹ la ilaha illallah lè tọ́kọ́ là ń pè ní azikiri. Akramakumullah. ẹnu yìí ẹlòmíì fi ba iye ara rẹ̀ jẹ́ àwọn tó jẹ kó dúró tì ní sáfù àyèmọye lọmọ kéwú tó ti sọnù lára àfa rẹ̀ tí kì í bá sórí ibu tó tọ́ ọmọ kéwú máa láti ṣe àfa. innal ladhina qalu rabbuna Allah. odidi orí ibú ni bẹ́ẹ̀. thumma istaqamu. tatanazzalu alayhimul malaikatu. alla takhafu wala tahzanu. man lam ya'rif hurmata at-ta'a aw hurmata as-salihin Akramakumullah. nuz'a fi qalbihi halawatuha. gbogbo Yorùbá ti dá Ọlọ́run mọ̀ àbí kò bá dá àwọn ẹni Ọlọ́run mọ̀ ẹ máa wò Ọlọ́run ti ilẹ̀kùn mọ́ inú òkùnkùn ni yóò máa gé. báyìí bá ń gbọ́rọ̀ rẹ̀ lónìí tó bá di lọ́la wọn ní gbọ́ mọ́. sírù ṣe ìjòkó. ọkùnrin náà ní dáadáa mọ́ yìí. ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا. Ọlọ́run ọba tó ṣètò ayé ọmọ ètò rẹ̀ tó kó tó tòwó ti tó yìí. gbogbo ọmọ akéwú tí o bá ti mọ ìyá àfa rẹ̀ ó ní ikú ṣe.
bí ò bá ṣọ́ra kò ní kúlẹ̀ ayọ̀. torí pé nínú àwọn tá a gbọdọ̀ láti ṣe wọn láṣíwájú wa wà. ibi ẹlòmíì bàjẹ́ sí àwọn yìí ló fi gba iye ara rẹ̀ jẹ́ àwọn àfọ àwa yẹn. ìkẹ́lẹ̀ kan wá sọ pé ilé àwọn àfọ àkẹ́ ò dá àwọn àlùfáà tó wà ń bẹ̀ yẹn ò ṣe táàní ni wọ́n o. wọ́n ní búrúdà tuntun lẹ́yìn yóò ṣe. ọmọ kan là ń wá nú ọmọ èyí kan ọmọ kan là ń wá nú ọmọ àfà ọmọ tí ó sọ wá ló kọ yìí bí a lọ wo dáadáa gbogbo ilé ọmọ mélòó ló sórí ilé mẹ. tọ́lá mi láka mò ń bọ̀ àfà yìí tọ́lá mi láka nú ọmọ mélòó ni wọ́n. ẹ lọ wo ní àwọn agboolé Dangote mélòó ni wọ́n bẹ̀ fóònù nìkan ni wọ́n bí bẹ̀ yìí. Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá sóòmù nìkan ni wọ́n bí bẹ̀ yìí. Ọbásanjọ́ jọta tí gbóhùn rẹ̀ túbọ̀ nìkan máa fi ọmọ rẹ̀ sì gbọ́ dáadáa. ọmọ kan làwọn nù ọmọ bọ́lọ̀ bá ṣe tó bá pọ̀ àkàndá ló ti inú lọ́dọ̀ Ọlọ́run. fẹ́mi ẹ̀sítàkọ́ọ̀mù. àkàbà méjì ní sì ń bẹ láyé. àkàbà méjì. àkàbà tí ń bẹ lára èèyàn àtàkàbà tá a fi tì í lé. àkàbà tá a fi tì í lé kò sígbà tó ogun tó ní ìrìgùn láyọ̀ kò sì ní fì lẹ́sẹ̀ rẹ̀ kò ní fì lára rẹ̀ àmọ́ ìta fi ti èèyàn yóò mọ̀ fi ẹ́ sọ̀tún nítorí ẹni o gbé àtàbà sí lára rẹ̀ gan òun fún ara rẹ̀ ò ní sinmi yóò máa mì báyìí yóò máa mì báyìí. bọ́ọ̀lù àmì pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ̀ wọ́n ní júwe ọlọ́run fún ẹ. ó dúró dáadáa ló jẹ́ ọlọ́run lára wọn ló fi wá sọ wọn ló kọ ọdún. ìsanwó ló kọ ọdún tó sanwó ló kọ ọdún ni wọ́n náà sọ ní ibùdí. ọlọ́run ti ṣe tán aṣẹ́ rẹ̀ tó yẹn jù ẹ́. ọlọ́run àwọn kan bẹ lẹ́yìn tí wọ́n máa ń pariwo ní ọlọ́run wọn àdá nǹkan ní ìmọ̀ yàtọ̀ sọ́rọ̀. nígbà tí wọ́n bá lé ọlọ́run sí wọn tí wọ́n dá ọlọ́run mọ̀ tán fún mọ̀sítàkọ́ àmọ́ wọn wà dúró ṣiṣẹ́. wọn à ní màkàn ní ìyàtọ̀ sọ́rọ̀ wọn lọ. wọ́n wà dúró tán bí àdáwò bá dé irú wọn bẹ́ẹ̀ ẹ̀ rírí wọn wọ̀n ní yẹ ẹ̀ rí wọn wọ̀n ní yẹ wọ̀n ní gbò. kí ìrọ̀rùn bá bá wọn wọ̀n ní títorí ẹ̀ yàyọ̀ pọ̀rọ̀ níwájú ọlọ́run nínú ilé ọlọ́run. kéèyàn dúró síwájú ọlọ́run kó dúró tán yányá ọlọ́run àní ṣe fún yẹn. àwọn ẹni ọlọ́run nìkan la bá ń bẹ̀. àwọn tí wọ́n dúró tán tí ẹ̀mí wọn ò gbò ká tó débi òdodo ká tó débi àmánà torí gbogbo tí ń bẹ lọ́wọ́ yẹn pátápátá tọ́lọ́run bá ti délé ẹ lọ́wọ́ báyìí àmánà ni. kullun mas'ulun an ra'iyatihi. Akramakumullah. gbogbo tọ́lọ̀ ń gbé yẹn lọ́wọ́ yẹn aṣíwájú tó jẹ́ yẹn ìmáàmù tó jẹ́ yẹn ọkọ tó jẹ́ yẹn ìyàwó tó jẹ́ yẹn ọ̀gá tó jẹ́ yẹn àfà tó jẹ́ yẹn ọlọ́lá tó jẹ́ yẹn olówó tó jẹ́ yẹn wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ bó ti ṣe sí. تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا. èyí tó bá kú dáadáa tó ti ní ìsìnkọ́mọ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fún ní tatanazzalu عليهم الملائكة. mọ̀káàmà kan nìyún tí wọ́n máa ń gùn. ó ṣe tẹ́lifíyà kan tó fún ẹni tẹ́lifíyà kó tó wá wùsùlù. تتنزل عليهم الملائكة. tó o bá ti farabalẹ̀ lójú ọ̀nà tọ́lọ́run lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run kí wọ́n kọ́ ẹbí àti iṣẹ́ sí i ayé ò lè mọ̀ ọ́ sí. تتنزل عليهم الملائكة. Lábẹ́ bí fi ní al-istiqama ó pín sí mẹ́ta. الاستقامة على ثلاثة أقسام. Al-istiqama tẹ̀lé yẹn ó pín sí mẹ́ta. الأول الاستقامة باللسان. Al-istiqama àkọ́kọ́ òun náà ni ká dá lánàá. ká mọ̀ ọ̀rọ̀ sọ. ká mọ̀ ọ̀rọ̀ rẹ̀ sọ. ká mọ̀ ọ̀rọ̀ rẹ̀ wí ẹlòmíì tí ò rí ní wí. Ìtí ò tẹ́lòmíì ò tó sọ lẹ́nu ní sọ jáde. Ìtẹ́lòmíì gbọ́ ní wí. Ìtẹ́lòmíì rí ní wí. Ìtẹ́lòmíì ò tó sọ lẹ́nu ní wí bẹ́ẹ̀ tà òjò ara wọn o.
الاستقامة باللسان. ẹni tó ọmọ tó ń wí ọ̀rọ̀ rẹ̀. إن بعد ظن إثم. أكرمكم ó ma ìwọ sì ń wúri kúbi ń tán gbélé ọlọ́wọ́ wọn náà gbà báyìí wọn náà bá ń wí káàkiri bó ti ń wí kí wọ́n sì máa pèsè ẹ̀lẹ̀ fún. wọ́n ti lé ló ti kó wọn náà ti wá kó náà wọn náà wá kó lẹ̀ ìyàwó jẹ́ lọ́dọ̀ ọlọ́run tó pọ̀. الاستقامة باللسان. ó ní kálukú lọ sọ ẹnu ẹ̀ ẹ jẹ́ ká sọ ẹnu wa níbi ìwíkúwì. ìfọ́rí lè fẹ́. ẹ jẹ́ ká sọ ẹnu wa níbi ìsọkísọ. tẹkù ìfàtúbùtàlà. bẹ́ẹ̀ni ìnálíbálà àmúwá kàlọ́ bíi máa ń fi pín. tó yára ayé máa yára pa yín. ẹnu lẹ́lòmíì fi ba tiẹ̀ jẹ́. mo fẹ́ lè ṣe ẹ̀ǹjẹ́ ọmọ pé omi mẹ́wàá ń bẹ lára wa lára ọmọ ènìyàn tí tẹ̀ lọ tí ń bọ̀ tí mẹ́wàá òsì kọlu ara wọn ni. tó sì dá sí pé àṣẹ ni. níta Amẹ́ríkà fi jù wá lọ nù ní Nàìjíríà àwọn ìlú òyìnbó nù tọ́ bá jí làwọn ọba rẹ̀ wá ní God bless America God bless me. báwa bá jí mo tún jí sí Nàìjíríà olórí ikú yìí. ẹnu àṣẹ rẹ náà ló sì fi wí ikú yìí. ilẹ̀ ìbálẹ̀. mo wá kẹlú. كلهم بالمنطق أموكلهم بالمنطق. àkọ́kọ́ ni tọ́ ó di mélòó. ó di ní ekunmu ó di méjì ó ní ojú ó di mẹ́ta ó ní etí ó di mẹ́rin ó ní ara ó di márùn-ún ẹ̀jẹ̀ mẹ́fà ìtọ̀ mẹ́rin méje ó wá kó àtọ̀ mẹ́ta tí bẹ lára wa. à ń pè kan ní alimọ́dìyù à ń pè kan ní aluwọ́dìyù ìkẹta là ń pè ní alimọ́dìyù. ilẹ̀ ìbálẹ̀. bẹ́ẹ̀ni كلهم بالمنطق. ẹnu rẹ̀ lórí fi pa tiẹ̀ jẹ́ sílẹ̀ ọ̀rọ̀ kó bá ṣe pàtà fẹ́yìntà àfọwọ́gùtà fọ́nṣọ́bù wẹ́yìnlá ربك فرغب. bẹ́ẹ̀ wá ti sàdúrà fẹ́ láàárọ̀ òkè òtọ́ fọ́nṣọ́bù sọ pé à ń sọ̀bù mo wá sọ̀bù ara mi fọlọ̀. وإلى ربك فارغب. ọlọ́run ìtí mo fẹ́ tó kù ayé mi nìyí kálukú ló mọ tó kù torí ọ̀tọ̀ọ̀tọ̀ lógún. ọ̀tọ̀ọ̀tọ̀ sí lórí rí. àwa tá a sì là kó. ọlọ́run jẹ́ kémi pẹ̀lẹ́ tí ó sùn yìí. الثاني oyè ọmọ yìí. الاستقامة بالجنان. الاستقامة بالجنان ara ẹlòmíì ìjàmbá ló wà ń bẹ̀. ó mọ ọtí mu débi ayé rẹ̀ fẹ́ ta. ó tún lámì ìwọ̀n yẹ̀kẹ́. ìwọ̀n ń dán rúdurùdu. òun á rò pé fàáyí lòun ṣe òun kò mọ̀ yí pé òun ti ń súnmọ́ sáré díẹ̀. owó ní dé yìí. الاستقامة بالجنان. ó gbọ́dọ̀ sọ́ra tó máa ń tó gbọ́dọ̀ wọnú ara rẹ̀. mọ́dé afẹsẹ̀ rìn lọ mọ́dé àǹfà ara ti sí. mọ̀lú àwọn ẹni ọlọ́run tá a jókòó tì rè é. wọ́n ò náà eléyìí jókòó tì àwọn eléyìí ibú ni wọ́n jókòó tì àwọn tó ṣe pé kó bàjẹ́ lè wọ́n kan wọn. الاستقامة بالجنان. tó bẹ́ẹ̀ ní wọ́n bẹ́ẹ̀ dúró tọ̀ ọlọ́run tó bẹ́ẹ̀ dúró tó bẹ́ẹ̀ ní òdodo tó bẹ́ẹ̀ ní àmánà kó sì jèrè mẹ́tẹ̀ẹ̀ta àbí kó lọ dúró tọ̀ ọlọ́run kó sọ ara rẹ̀ níbi tí ó máa gbé lọ. الثالث ẹlẹ́kẹta. الاستقامة بالنفس. kéèyàn dúró dáadáa pẹ̀lú ọkàn ẹ̀mí ẹlòmíì fi ba ayé àwọn èèyàn jẹ́ òdìbà tó ṣe lọ lé olóògùn káyè rẹ tó bàjẹ́ yé nínú síyáàbà tọ́lọ̀ fẹ́ lómi òun ni kó má ti rù ú yọ wọn lẹ omi tó bá ti rù ú lọ́kàn báyìí tẹlomi yóò máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tẹlomi yóò dẹ̀yìn ọjọ́ kan tẹlomi yóò dẹ̀yìn ọ̀sẹ̀ kan tẹlomi yóò dẹ̀yìn oṣù kan tẹlomi yóò dẹ̀yìn ọdún kan kó tó ṣe sí wa. الاستقامة بالنفس. الاستقامة بالنفس. الاستقامة بالنفس fi ẹ̀mí rẹ ro dáadáa sẹ́lómi má jẹ́ kẹ́mi rẹ bàjẹ́ síṣẹ́ ọlọ́run má jẹ́ kẹ́mi rẹ bàjẹ́ sáwọn ẹni ọlọ́run má jẹ́ kẹ́mi rẹ bàjẹ́ sí gbogbo tó o bá ti rí. مكر الفضل الفضل تعرفون سيماهم البشر والأخلاق متبعون. àwọn èèyàn máa ń tó dà àwọn máa ń tó dà ìwọlárí rẹ ò dà tó o máa ń tó dà
ẹni ayé rẹ̀ bá dáa tó lójú tó dáa ọkàn tó dáa ara tó dáa yóò dáa tó dáa mọ̀. máa kàró ìfọ́bí. kọ́lá kẹ́ni yẹn dá lọ́rọ̀. kọ́lá wà ní ìsìnkú ọmọ kó má dá lọ́kàn. àwọn tí wọ́n lójú inú mọ̀ pé ọ̀rọ̀ ló dá sí kò dá lọ́kàn. máa kàró ìfọ́bí. méjèèjì tí mo wí yín ọjọ́ àwọn ọ̀ á sì máa bá ṣe dé. ìfọ́bí yẹn táàrí fún un. bẹ́ẹ̀ni. sí máa wọ mọ́ ìbùsíwù. wal akhlaq. الأخلاق متنعة الإيمان يبصر والأخلاق متنعة. ẹni ọba ti sí lójú ọ̀nà tọ́lọ́hún tí ò ní ìsìnkọ́mọ̀ àti àmánà àti síríkù tó bá lòun wá fẹ́ ṣe bí wọn ìwà tí ń bẹ lára rẹ̀ tí ò da òun ni ò ní dé ó débẹ̀. ó jẹun kí ọ̀rọ̀ ànábì Musa ti tó máa lọ ilé ọgbà. ọ̀rọ̀ Musa alayhi salam. ànábì Musa èyí tí mo fẹ́ kí gbogbo wọn dì mú lọ lẹ́nu ni. ànábì Musa níjọ́ kan ó jáde. yawma yara ganama. ó wá kó ẹran rẹ̀ dàjẹ́ lọ gẹ́gẹ́ bá ti mọ̀ pé ọ̀pọ̀ ìgbà àwọn ànábì Ọlọ́run ni wọ́n dẹ́ran jẹ. tóbi tó dé ànábì wa Muhammadu. gbogbo àfa àkọ́ni òṣìṣẹ́ àfa ẹja ayé tàn ara wa jẹ. yara ganama. ibi ẹlòmíì ti ba ayé ara rẹ̀ jẹ́ ní wípé àwọn ṣèkì wa iṣẹ́ àfa ni wọ́n ṣe wọ́n níṣẹ́ mi. òun náà sì gbọ́dọ̀ tó kù sí àfa ó ló béèrè kádàrá rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. níbo ni wọ́n kọ́ sí àfa kápẹ́tà mẹ́. ó níbi tó gbọ́dọ̀ jẹ́ kí ẹsẹ̀ rẹ̀ dé ni. ó níbi tí bátìrì rẹ̀ gbọ́dọ̀ dé ó gbọ́dọ̀ ṣeré gbélé débi lè mọ́. àfa kápẹ́tà gbangba ayé ni mo ti wí nínú àwọn táwa wá tún ṣe láyé nìyẹn. farabalẹ̀ gbọ́. àbá bíríkìlà kò lẹ́tọ̀ọ́ ní Nàìjíríà wa yìí nínú ẹ̀sìn wa. torí iṣẹ́ tí ń ṣe yẹn ní oníjẹ́ wọn ti kọ̀bílẹ̀ àti bàjí. àfọ olókadà. àfa onímàrúwa. kò sí tó burú kó onímàrúwa tó bá jà fa. kò sí tó burú. mọ ibi tí bátìrì rẹ dé ni. àbí. owó akọ́lá ṣiṣẹ́ àbálà. bẹ́ẹ̀ kan máa wọlé àgbàlá gbèmí. odidi ìlú tí wọ́n pè lẹ́nìkan. yawma àgbáyé wà lórí ẹ̀yọ̀ ẹ̀tàlọ́wì ogun àgbáyé wà. yẹ́nì àgànàmọ́. ànábì Musa wà dára rẹ̀ jẹ lọ. fantaha ila wadin kathir ó jẹ́ àyè kan àyè náà fẹ́. báwo ló ń ti ṣera wọn. àwọn koríko sì pọ̀ ní ìlú náà wọ́n pọ̀ jábọ́tà. àtàdé bíi pé òun fúnra rẹ̀ ń dọ́jì wọ́n má ba yé òun jẹ́ àti àwọn dúkìá tó ń kó dání. fàdírọ̀kẹ̀rù táàbù wà náà. ànábì Musa wàhálà tó ṣe yẹn ti pọ̀ àtàdé bíi pé ara rẹ̀ ti sùn. ọkàn ti ń sùn wàhálà ti dé balára. táàbù wà náà. فبقي متاجرا أن اشتغل بالغنم. ẹ̀rù máa ń bà á báwo lòun ti ṣàyẹ̀ òun sí dúkìá òun lòun kó débi báwo ni òṣèlú sọ̀rọ̀ mọ́ lọ. متهجرا أن اشتغل بالغنم. bẹ́ẹ̀ tí máa rí àwọn àbọ̀ Ọlọ́run tó ṣe pé déédéé iṣẹ́ Ọlọ́run tí wọ́n kọ́ dání ló máa wà nínú ọkàn wọn lẹ́mìí wọn. yóò mú ọmú nígbà ìyàwó báyìí wọn ní nǹkan mi ìtayọ yín lọ. ọmọ náà wá sórí ire tán kó wá ní òun dáhùn àbá náà mọ̀ wàhálà tí ó bá ọkọ̀ láyé pọ̀ kí ọ. ó bá ń ta láàárọ̀ kó máa wọjọ́ alẹ́ bọ̀ wá. Now. عجزا ذلك من غلبة النوم والتعب. wàhálà tí wọ́n bá ọ débi pé kò mọ̀ tó bẹ́ẹ̀ ṣe báwo lòun sì lè ṣe ra àwọn sí. وإن مجالات الذهاب على الغنم. kó ń bá ilé sùn nínú tó ń dé yìí táwọn koríko ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí wọ́n jẹ gbogbo àwọn ẹran àwọn yìí tán dúkìá tó ń kó dédé wọn ní bàtà lọ́dún padà mọ́ báwo lòun sì ṣe àwọn síbẹ̀ yìí. فرمت بدربه إلى السماء. Ànábì Musa fọ̀rọ̀ Mọ́kà ló bá mú kanlẹ̀. بطرفه إلى السماء. إلى السماء. wọ́n ti mú kanlẹ̀ ní ló bá gbójú rẹ̀ sókè ló bá ń pe Ọlọ́run. وقال أهات علمك. Ànábì Musa tó ti lọ́dọ̀ Ọlọ́run tẹ́lẹ̀ àbá mi lòlú lọ́dọ̀ Ọlọ́run. عليه الصلاة láyé والسلام. rẹ̀ ti fẹ́ bàjẹ́ náà nù. nígbà tí wọ́n gbé ọ̀rọ̀ bùkátà lọ́dọ̀ rẹ̀ gbogbo ẹbú lójó gbogbo ogun ló ṣe àdúrà àwọn ògbà. أهات ọ̀rọ̀ ti Kùránì mi ó gbé sí ọ̀tá kò gbà torí kò lọ́dọ̀ Ọlọ́run ò ní ti kọ́ ọmọ yìí. وقال أهات
mí dé ló sì mí dé yìí o. أهات علمك ونفذت إرادتك Ètò ọ̀dọ́ ṣe nínú ayé mi ló ti ṣe yìí, òun ti rí, ó ti yanjú. وسبق تقديرك Bó o ṣe fẹ́ ṣe mí ló ti ṣe mí yìí, ó sì bá wájú kí n tó débi. Ọlọ́run o, báwo ló ti ṣe mí sí? Ànábì Musa wá ń wí lọ́wọ́. ثم وضع رأسه ونام Láàárín pé ń wí lọ́wọ́, ara rẹ̀ ti dààmú. Ọkàn rẹ̀ ti dààmú. Ojú rẹ̀ ti dààmú. Níbi ó ti ń wí lọ́wọ́, wà náà mà ló bá sùn. Ẹ máa wo èsì kọ́ ọmọ o. والشرك والأمانة. Náà. فلما استيقظ وجد ذئبا وادئا على عاتقه وهو يرعى الأبناء Nígbà tá a lẹ́nu Musa ó jí tó yàgbé wáyé, wájà dàbí ìbàdàn.